Ẹ kú dédé òye gbogbo ará ilé. Ẹ káàbọ̀ sórí ètò mi lẹ́nu. Orúkọ mi Dr. White. Mo lérò pé àlàáfíà ni mo bá yín. Ṣé dáadáa lẹ wà? Ṣé ẹ gbàgbé àjọsọ wa pé ìlera báyìí òun lọ́rọ̀ o. Ẹni tó bá ní àlàáfíà ló lè máa wówó káàkiri. Òun gan ló lè náwó gbogbo owó tá ń kó jọ, tá ń sá káàkiri láti ní. Lágbára Ọlọ́run àní náà sí orí àìsàn. Ó tójọ́ mẹ́ta. Ó tójọ́ mẹ́ta. À ń sin ilẹ̀ bàbá wa Nàìjíríà ni. Ó dẹ̀ nílò ká sìn dáadáa. Torí ẹ̀ ni àmọ́ màá máa gbìyànjú láti máa bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Lénìí, èmi àti àjọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kan tó yẹ pé ó ti wà ní agbègbè wa fún ìgbà pípẹ́. Oríṣiríṣi nǹkan la ti gbọ́. Kódà obìnrin míì báyìí nílé ọkọ ẹ̀, àwọn bóyá fámílì ọkọ àbí fámílì tẹ̀gán, obìnrin míì gan fúnra rẹ̀ kò inú rẹ̀ ò dùn sí ara ẹ̀ torí pé kíní ti ṣẹlẹ̀ sí i. Àwọn fẹ́ kí ẹ mọ̀ pé ìlera ó ń lọ́rọ̀ o. Ẹni tó bá wà láyé, tó bá wà lálàáfíà ló lè pàtàn pé kíníkan kíníkan. Lénìí a máa sọ̀rọ̀ nípa Cesarean section tí àwa dọ́tọ̀ tẹ́ pé gbogbo yín mọ̀ sí CS àbí wọ́n yẹ pé èèyàn fi operation bí ọmọ. Lénìí a fẹ́ sọ̀rọ̀ nípa gbogbo oríṣiríṣi ìdílé mi lè yẹ pé ọkùnrin mi ti fòró ẹ̀mí ìyàwó ẹ̀ torí pé tó bá gbà tó lóyún ó fi CS bímọ, ó wá di ran tó ọkùnrin mi ò tọ́jú ìyàwó ẹ̀ mọ́. Gbogbo àti tó bá ti fẹ́ bú báyìí a máa sọ̀rọ̀ sí ni pé ìwọ tó lè dá bímọ fún ẹ. Lénìí a fẹ́ sọ kí ni ìdí gan, kí ni CS yìí, kí ni ìdí tí àwọn dókítà fi máa ń sọ pé alágbájá o CS ni ó fi bímọ o, alágbájá o á try ẹ̀ kó bí fún rẹ̀ o. Kí ni ìdí àwọn kan wo ló máa ń ṣẹlẹ̀ tá a fi máa ń gba àwọn èèyàn ní ìmọ̀ràn pé kí a ṣe CS fún wọn láti bí ọmọ. Àti àwọn èèyàn tó wá ní pé àwọn míì ti ń bí pé èwo ló dáa jù nínú CS àti kí èèyàn bí ọmọ fún rẹ̀ láti ojú ara. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ pé èèyàn lóyún, èèyàn rọbí, èèyàn ń bímọ, kò ṣeé sọ bí ó ṣe lọ, nǹkan tí ó ṣẹlẹ̀ kódà bá ṣe ń gbé gan gbogbo ẹgbẹ́ tó lè sọ. Àmọ́ gbogbo lóyún èèyàn ò lè sọ pé gbogbo eléyìí yóò bímọ fún rẹ̀, eléyìí á ṣe CS. Àmọ́ ìgbà míì àwọn kan míì máa ń fara pẹ́ àwọn tó yẹ pé a rò pé kíní ó lè fa jàǹbá fọ́mọ ẹ̀ àbí fún ìyá ẹ̀. Ẹ jẹ́ kí ẹni yìí ká ràn án lọ́wọ́ kó gba tìkùn bí. Mo fẹ́ kẹ́ mọ̀ pé kò sẹ́nìkan tó fẹ́ mọ jẹ́ bí Ọlọ́run níbí báyìí. Àmọ́ èyí tó bá ti dá táwọn pé ọmọ ò lọlé, ìyá náà wà lálàáfíà, àwọn méjì ó lọlé láyọ̀, òun làwa máa ń wá o torí ìwọ ni kẹ́ gbóyún wá kẹ́ wá dá lọlé, kẹ́ gbóyún wá kẹ́ gbọ́mọ dání lọlé. Òun ni gbogbo dókítà máa ń fẹ́. Gbogbo wa la ò fẹ́ maternal mortality, bóyá kí ìyá kú àbí tọ́mọ kú tẹ́ bá ń bímọ. Àwọn ò fẹ́ rárá. Ayọ̀ pé kẹ́ gbọ́mọ wá, kẹ́ gbóyún wá, kẹ́ gbọ́mọ dání lọlé. Náà làwa máa ń fẹ́. Bọ́ kí ni CS yìí? CS ni tó bá ní tí obìnrin tó lóyún tó bá nílò pé kí wọ́n fi abẹ láti wọ inú ikùn ẹ̀, wọ inú ilé ọmọ láti gbé ọmọ jáde. Táwọn èèyàn máa Yorùbá ní wọ́n fa abẹ bẹ̀bí èèyàn. Òun ni CS. Kí wá ló máa ń fà á? Kí ni ìdí tá fi máa ń ṣe CS yìí? Oríṣiríṣi nǹkan ló lè fà á tá fi lè ṣe CS. Lénìí màá sọ díẹ̀ nípa ẹ̀. Ó lè jẹ́ látara ìyá tàbí ní àtara ọmọ. Lénìí màá bẹ̀rẹ̀ láti ara oyún ọmọ tó wà nínú. Àwọn nǹkan wo ló lè ṣe ọmọ yìí tó lè jẹ́ ká gba ìyá àti bàbá ẹ̀ lámọ̀ràn pé okay o, ìyàwó yín o àbí màdámù ọmọ yìí o, ó máa nílò ká fi abẹ gbé jáde. Oríṣiríṣi nǹkan. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé tí ẹyẹ bá ṣe lọ, èyí ṣe máa ń sọ̀kò ẹ̀ ní aláboyún tó bá ń rọbí àbí aláboyún tó bá fẹ́ bímọ. Àmọ́ ò dẹ̀ lè sọ pé gbogbo nǹkan tí mo fẹ́ sọ fún ilé ìní nìkan ló lè fà á. Ìgbà míì wà tí ẹ pé táwọn dókítà yẹn tó bá ń monitor yín, tó bá ń tọ́jú yín, ẹnu á lè sọ. Ta máa ń pè ní personalized care, patient centered care. Tó yẹ pé ẹ̀yin náà ń tọ́jú, àtọ́jú gbogbo àgbáyé. Bí èèyàn tó bá wà níwájú wa là ń tọ́jú. Tẹ́nìyẹn bá dẹ̀ ṣe nílò ìtọ́jú sí la ṣe máa tọ́jú ẹ̀. Àmọ́ lénìí màá gbìyànjú láti sọ díẹ̀ àwọn nǹkan tó lè ṣe ọmọ tó lè wá jẹ́ kó sọ pé ọmọ yìí o, ó máa nílò ìrànlọ́wọ́ láti jáde kúrò ní inú. Àkọ́kọ́ ni fetal macrosomia, òun làwa máa ń pè tọ́mọ bá tóbi jù. Oní tí mo gbọ́ èbó tí mo sọ yẹn, ọmọ tó bá tóbi jù. Ọmọ wo la sọ pé ó tóbi jù? Ọmọ tí weight ẹ̀ bá jẹ́ tàbí tó bá ju 4.0 kg, sẹ̀mú 1 kg, ẹ kó mẹ́rin ẹ̀ papọ̀. Ọmọ tó bá ti tó weight yẹn nínú oyún,
kì í gba aláboyún nímọ̀ràn láti bí, torí pé kí ni ojú ara ẹ̀ ó lè má ṣe tó fún aláboyún láti bí. Ìyẹn kó tó di pé ẹnìyẹn tẹ̀sẹ̀ pé òun rọbí ni tó máa ṣe scan tó súnmọ́ ìgbà tó fẹ́ mọ́ tó yẹ pé ọmọ ìtóbi. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọmọ yìí ó lè má rí bí jáde, ọmọ míì á jáde, orí á jáde, èjìká wá hang, aláboyún tó ti rọbí látàárọ̀, torí pé bí àwọn egungun yẹn ṣe rí, egungun ọmọ ò ní rí bí gba ibibẹ̀ jáde. Ọmọ míì ìgbà míì a lè gbìyànjú, ó lè jáde, ó lè ní bóyá bí fracture àbí nǹkan kan oríṣiríṣi láti rí, ó lè egungun bíbà ilé ìyẹ̀ àbí nǹkan kan. Ọmọ míì dẹ̀ ní a lè má rí gbé jáde o, bó ṣe wà bẹ́ẹ̀ òun náà ṣe ti padà, wọ́n á dẹ̀ lọ ṣe CS wọn á gbé jáde. Torí fetal microsomy ọmọ tó bá tóbi jù, tó bá jẹ́ tàbí tó bá equal to 4 kg, tó máa sọ fún yín bí tẹ́tí lọ ṣe scan pé ọmọ yín weight ẹ̀ o 4 kg, kódà alákọ̀ọ́bí gan 3.5 3.8 nígbà míì tó ti ń súnmọ́ 4, 3.7 3.8 tó ti ń súnmọ́ 4 nígbà míì ó lè tóbi jù, bọ̀ a lè sọ bàmọ́ 4 yẹn a kì í gba èèyàn níyànjú pé kó bí fún rẹ̀, torí ọmọ yẹn lè má rí bí kọjá. Ẹ̀kejì ni fetal distress. Fetal distress bó tí mo sọ ni pé ó rẹ ọmọ, pé bí pé tí wọ́n bá wà nínú oyún bí pé ó ń sáré ni, wípé àwọn torí tóbìnrin bá ń rọbí, bí ilé ọmọ ṣe ń ṣe láti ti ọmọ ìjáde, ọmọ ìfẹ́ kọjá níbi tó há ni, ó dẹ̀ máa ń difficult. Kẹ́yìn náà imagine pé wọ́n ra fi ihò kékeré kan wá ní kẹgbàánú ẹ̀ kọjá, ibẹ̀ lọmọ yẹn fẹ́ kọjá. Ìgbà míì ó lè rẹ àwọn ọmọ yìí látara nǹkan míì, ọmọ míì àti bóyá ibi okùn placenta, cord placenta àti wé mọ́ ọmọ míì lọ́rùn, so ó lè jẹ́ kó rẹ ọmọ míì, tó yẹ pé tó bá ti take note lọ ti monitor ẹ̀ tó ń rí pé bí mímọ́ wọn ṣe kò sí dára tó, wọ́n lè gba ẹlòmíì níyànjú, pé ẹlòmíì àti máa rọbí lọ, wọ́n lè gba níyànjú pé a lè dúró mọ́, ọmọ yìí ó gbúdọ̀ jáde. Ìkẹta ni pé tí ọmọ tí kò bá yẹ, tó bá yẹ pé orí kọ́ lọmọ ń gbé bọ̀, tá máa ń pè ní malpositioning, ọmọ míì ìdílé gbé bọ̀, ọmọ míì á kàn slant báyìí sí ikùn ìyá ẹ̀, á dúró, ara fẹ̀gbẹ́ sùn síbẹ̀ ni. Àwọn ọmọ tó bá ṣe bẹ́ẹ̀ a kì í gbẹ anybody níyànjú láti bí wọn, torí kò síbi tí báwo ló ṣe kò rọrùn. Àwa gbà pé orí ọmọ ló tóbi jù láti bí, torí ọ̀pọ̀lọpọ̀ tó orí ọmọ bá ti jáde ara ẹ̀ tó kù á tẹ̀lé. Àmọ́ ní ọmọ tó yẹ pé ó ń fìdí bọ̀ àbọ̀ ń fẹsẹ̀ bọ̀, ó rọra fi kékeré gba abẹ̀ kọjá, orí á wá dúró sínú, á wá di wàhálà àti orí. Ẹlòmíì ní ìbọn máa ń bí àwọn òjó, ó ṣẹlẹ̀ láyé ọjọ́ tẹ́ pọ́dẹ̀ mọ́, àwọn míì máa ń ṣe é sìn. Àmọ́ tẹ́ bá lọ sílé ìwòsàn tó jẹ́ standard hospital, breech, tó yẹ pé ọmọ yìí kò ń ṣorí ló ń gbé bọ̀, a ní gba ẹni ìyá yẹn ní ìmọ̀ràn pé kó bí fún rẹ̀. Tó yẹ pé oṣù ọmọ yẹn dẹ̀ ti pé at term, presentation tó yẹ pé bóyá ìdí ló ń gbé bọ̀ àbẹ́sẹ̀ àbẹ́gbẹ́, a máa ní pé kẹ́niyẹn fi operation bí ni. Ìkẹta ni cord prolapse. Ó ti ṣẹlẹ̀ rí tó yẹ pé ẹlòmíì á máa rọbí, orí ọmọ kò tí ì sún sísàlẹ̀ dáadáa, àmọ́ ibi cord placenta á wá jáde látọjú ara. Tó bá jáde báyìí kíní lè pa ọmọ yìí, torí ẹ̀ àfi kí wọ́n tètè gbé ọmọ náà jáde, torí cord placenta bí pé okùn tó ń fọ́mọ lóúnjẹ ni, ó ti wá yọ síta, nǹkan kan wá tẹ̀, ìdè tó ń débi ara ọmọ ò tó, ó lè pa ọmọ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa ní pé ẹ jọ̀ọ́ o, ọmọ yìí o, a ní láti gbé jáde. Yàtọ̀ sí ìyẹn ní placenta ọmọ, tó bá yẹ pé placenta ibi ọmọ ojú ara ní ìsàlẹ̀ ló wà, tá máa ń pè ní placenta previa, major placenta previa, tó yẹ pé placenta ọmọ ìsàlẹ̀ ló wà, ibi ọmọ a lè jẹ́ bó ní ẹnìyẹn fẹ́ gbà bí, ibi tí ọmọ lè gbà jáde náà placenta dúró sí, so kò sí bí ẹnìyẹn ṣe bọ́mọ yẹn ṣe fẹ́ kọjá, àfi kí wọ́n fi operation gbé ọmọ yẹn jáde kí oníkálukú dẹ̀ wà ní àlàáfíà. Ìkẹrin ni multiple gestation. Àwọn ọmọ tó bá yẹ pé wọ́n ti ju ẹyọ kan lọ, ọ̀pọ̀ gbà twins, ọmọ méjì a máa ń bí, a sì máa ń try pé àwọn lè bí fúnra wọn, àmọ́ a ó prepare pé tí nǹkan bá ṣẹlẹ̀ operation wà níbẹ̀. Àmọ́ tó bá ti ń tẹ́ bí 3, 4, 5, a gba anybody níyànjú pé kó gbìyànjú àti bí wọn fún ara ẹ̀. It is not advised. Tó bá yẹ pé ó ṣẹlẹ̀, bóyá ó kàn ṣẹlẹ̀ nílé tẹ́bí kẹ́yìn tó lọ títí ó ti ń bí lọ, àmọ́ pé ẹ wà ní oyún ọmọ 3, 4, ẹ wà tẹ́ pé ẹ fẹ́ bí ní labour room láì ṣe operation, dókítà kankan ò ní gbà yín níyànjú pé kẹ́ bí bẹ́ẹ̀. Ibi tí màá ti dá dúró nílé ní lórí ọ̀rọ̀ wa nípa
CS. Tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú pé kí lè àwọn nǹkan míì tó tún pọ̀ jù báyìí lọ tó lè ṣe ọmọ o, á dànù dúró bẹ́ẹ̀. Àwọn nǹkan míì wo ló lè ṣe ìyá tó yẹ para ìyá ló ti wá, ta lè ní pé ìyá yìí o, torí ká lè dóòlà ẹ̀mí ẹ̀ àti tọmọ o, ẹ jẹ́ ká ṣe operation. Mo fẹ́ kẹ́ mọ̀ pé èèyàn ṣe operation, gbogbo ẹni tẹ́ ẹ pé ẹ ti wá sọ ìyàwó yín dọ̀tá yín tẹ́ wá ń bú, kò ń ṣe ẹ̀bi ẹni tó ṣe operation àti ọmọ àbí kankan. Ẹlòmíì kan lè choose láti ṣe. A máa sọ̀rọ̀ sí nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Mo fẹ́ kẹ́ mọ̀ pé ìlera lọ́rọ̀. Gbogbo ẹ̀yin aláboyún ẹ make sure pé ẹ ń lọ fún ìtọ́jú oyún o, wẹ́rẹ́ la máa gbọ́. Wọ́n tó bá ti sọ pé bóyá wọ́n lè ní CS àbí kankan, ẹ jọ̀ọ́ ẹ má sọ pé ẹ gbọ́. Ẹ bi wọ́n, ẹ béèrè ìbéèrè kẹ́ lè mọ̀ ìtọ́ yẹ fẹ́ ṣe, kẹ́ lè take ìgbésẹ̀, kẹ́ lè gbé ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ. Ó dàbọ̀, ó di ọ̀sẹ̀ tó ń bọ̀. Èmi ni dókítà yín Dr. White. Ó dàbọ̀.